mo kí pé kó ojúmọ́ ẹ káàbọ̀ sórí ètò yìí ètò wa ojúmọ́ ire pẹ̀lú ìrànwọ́lẹ̀ àjàdí ìkọ́ mo wà ní ìlú Ìbàdàn níbi tí a gbé ń sọdún Iyemoja festival lọ́ọ́lọ́ mo wà pẹ̀lú ìyá mi dáadáa Iyalorisa Ifawemimo ṣàlàfíà bàbá yìí. Àlàáfíà ni o. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣé. Ojúmọ́ ni lápẹ̀tẹ̀ bá ń kọ́ra lé kó ojúmọ́ ire. Gbogbo ẹ̀yà ara ilé ojúmọ́ ire fún gbogbo wa o. Ǹjẹ́ àtẹ̀rí fàgbà tó sọ nípa ojúmọ́? Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ifá ló sọ nípa ojúmọ́. Nínú ifá kan ọ̀yẹ̀kú méjì ó sọ ó ní ọ̀yẹ̀ ṣẹ̀ṣẹ̀ láàbọ̀ lókè ló ṣe bójúmọ́ ló mọ́ adé afún pèrègede èyí tí ń ṣe yèyé ojúmọ́ mọ́ ǹjẹ́ ojúmọ́ ire tó mọ̀ wá lónìí ojúmọ́ ire ni pèrègede ìwọ ni yèyé ojúmọ́ mọ́. Ìyá mi dákun bó lẹ́sẹ̀ ṣe háwọn kìnnì ifá ìròrí gan máa gbọ́ ifá ọ̀yẹ̀kú máa gbọ́ ọ̀sán méjì máa gbọ́ bó lẹ́sẹ̀ rọrùn àti máa háwọn kìnnì ìṣòro gan. Ẹ̀bùn ni. Onífá lèmi náà o. Ẹ̀bùn ni ẹni tí wọ́n bá fi ń rán ẹ mọ̀ wípé tá bá ń sọ tẹ bá rí Iyalorisa àbí babaláwo àbí ìyá nífá ṣe yẹyin kò ń ṣe ọ̀nà tí wọ́n mú fúnra wọn pé mo fẹ́ máa ṣe yẹyin nísìnyí wọ́n máa ń pè wọ́n ní wípé òkè ìwọ báyìí mo fẹ́ jẹ́ kó jókòó sídìí mi ni so gbogbo ohun tó dẹ̀ wá ń bẹ̀ tó yẹ kí wọ́n fi ṣe ìmọ̀ kan fi ṣe ọgbọ́n kan fi ṣe òye gbogbo ẹ̀ pátápátá ni Olódùmarè làwọn òòṣà yẹn náà fi mọ̀ wọ́n. Ẹ jẹ́ sáré lọ sínú ìwé ìtàn pẹ̀lú máa fara sí ibi ìbéèrè mi tá a gangan ní Ifawemimo bó ní ìrìnàjò ṣe bẹ̀rẹ̀. Ọmọ kékeré ara mi ni mí o bẹ́ẹ̀ ni orúkọ mi ni Omítọ̀nàdé Ifawemimo mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn mo dẹ̀ jẹ́ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe mo tún wá jẹ́ Iyalorisa Yemoja ṣùgbọ́n mo ní ìmọ̀ nípa gbogbo òrìṣà yòókù torí tó bá ń pèèyàn ní Iyalorisa èèyàn gbọ́dọ̀ fi mọ́ lórí òòṣà títí ẹnìkan torí ẹ mọ̀ pé oríṣiríṣi àwọn èèyàn ló lè wá báyàn kó wá béèrè question nípa òrìṣà tí wọ́n understand tí wọ́n dẹ̀ fẹ́ mọ̀ nípa ẹ̀ ṣòye yín nísìnyí so ìwọ tó bá ń pè ẹ ní Iyalorisa àbí ìyá nífá àbí babaláwo àbí babalorisa so kò yẹ ìmọ̀ tí ẹni yẹn bá ní kò ní jẹ́ ìmọ̀ lórí òòṣà ẹnìkan ṣòye yín nísìnyí so bí mo ṣe wá jẹ́ Iyalorisa yìí mi ò fi ìmọ̀ mi fi sí orí òòṣà mi nìkan mo ní ìmọ̀ nípa gbogbo òrìṣà yòókù lóòótọ́ wọ́n fi orí mi sọlẹ̀ sídìí ìṣẹ̀ṣe ni kò ń ṣe pé mo yà wá bá ṣòye yín nísìnyí wọ́n forí mi sọlẹ̀ síbẹ̀ ní bọ́ ṣùgbọ́n ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọdé kò sí ibi tí wọ́n dá wọn sí tí wọ́n ò ní lọ so mo lè sọ pé ìgbà ìwé mi mo lọ sí ilé kéwú mo lọ sí church then tó bá tún di àsìkò òrìṣà náà àwa náà wà ń bẹ̀ náà ni bọ̀ ìgbà tí mo wà ní kékeré àwa oníṣẹ̀ṣe a máa ń ṣe kankan tí wọ́n pè ní ìkọsẹ̀dáyé tàbí ẹsẹ̀ǹtáyé tí wọ́n ti mọ part ọmọ yẹn tí wọ́n ti mọ bí ọmọ yẹn á ṣe rin ìrìn àjò ayé ẹ̀ gbogbo tó máa jẹ́ láyé bọ̀ bàbá mi jẹ́ èèyàn kan tó jẹ́ pé ká ní tòótọ́ ọ̀nà yìí ọ̀nà ẹni pé màá fàìn wé ara mi ṣòye yín nísìnyí wọn force wá pé òkè tí mò ń ṣe yìí nǹkan táwọn ń ṣe yìí a gbọ́dọ̀ ṣe bọ̀ ìgbà tí Olódùmarè máa gbèsè ẹ̀dẹ́ àwọn àlá kan àwọn àpẹẹrẹ kan ni mò ń rí mo dẹ̀ wò pé ó ju ọjọ́ orí mi lọ mo ṣáà ní láti máa sọ fún bàbá mi gbà báyìí ó ní mo máa ṣe ń lálàá ni mo máa ṣe ń rí àwọn àpẹẹrẹ yìí so wọ́n á ní pé òkè pé kò sí wàhálà pé àwọn máa ṣe divination wọ́n á ṣe àyẹ̀wò lórí ẹ̀ pé so àwọn máa gé bá sí mi so wọ́n ṣe divination fún mi nígbà yẹn so ìgbà yẹn náà gẹ̀tù náà yín pé òòṣà Yemoja òun ló ń rò mí lóòótọ́ òòṣà ìdílé wa ni ṣe yẹ yín so bá a dẹ̀ ṣe ń sọ nípa òrìṣà yìí òrìṣà tèmi ní kọ́lẹ̀ yín máa ní òrìṣà tẹ̀yìn ní bẹ́ẹ̀ ni kò séèyàn tí ò ní òrìṣà tó rọ̀ mọ́ ẹlẹ́dàá ẹ̀ tí ò jẹ́ òrìṣà àbáwáyé ẹ̀ ṣe yẹ yín sí pé tí má dé òde ayé o òòṣà yìí òun ló máa guide mi láti lè jẹ́ kẹ́ wà fulfilled láti lè jẹ́ kẹ́ wà accomplish lóde ayé so wọ́n ṣàṣe gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe ìgbà tó ń ṣe gbogbo yẹn wọ́n ní pé màá ṣe initiation sí Yemoja ìgbà tí mo dẹ̀ ṣe initiation third day initiation process mi
ọ̀nà máa ń read destiny nìyẹn ṣòye yín àwọn tí like ẹwà àwọn tí wọn bá ní opportunity láti ṣe ìkọsẹ̀dáyé nígbà tó wà ní kékeré ṣòye yín tó bá dàgbà ó sì ṣe é ṣe ó ní pé kí wọ́n ṣe divination láti lè mọ òrìṣà tó bá wọn wáyé so òrìṣà yẹn náà máa ṣe initiation pẹ̀lú ẹ̀ òun náà fi wá gẹ̀tùnú gbogbo nǹkan tí wọ́n yàn pátápátá pé bí ó ṣe gbégbèsè ayé lélẹ̀ wọ́n á mọ taboos ẹ̀ wọ́n á mọ strength ẹ̀ wọ́n á mọ weaknesses ẹ̀ everything about that person wọ́n máa mọ̀ so ìgbà tí wọ́n ṣe ti tèmi ọ̀nà wà wọ́n pé ọmọ yìí yóò jókòó sí ìdí òòṣà ni o ṣòye yín so òun ni mo ṣe sọ fún yín pé bí ní babaláwo or babalórìṣà or ìyá nífà or ìyá lórìṣà is a call is for selected heads bí pastor náà ni so bó ṣe sọ gbogbo yẹn nígbà yẹn ni àwa mo ṣàṣe ẹmọ gẹ́gẹ́ bí ọmọ kékeré lèmi ṣáà move on pẹ̀lú life mi pé ibi tó mọ náà nìyẹn so bàbá mi náà dẹ̀ wọ́ọ̀rì yín pé òkè ẹ̀nà wípé so gbọ́ pé kíní yìí wọ́n ti sọ fún ọpẹ́ náà rẹ ni o gbọ́dọ̀ mọ ṣe náà ni o so wọn ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn bọ́ tí a bá ti wà ní ẹni òrìṣà gathering ọkọ mi kàn máa lọ síbẹ̀ pé kíní mo fẹ́ mọ̀ kíní báwo náà ṣe ń ṣe kíní yẹn báwo ló ṣe jẹ́ even tó bá jẹ́ ìta náà máa máa wò pé ẹjọ́ báwo ni kíní yìí báwo ló ṣe rí báwo ló ṣe jẹ́ máa ń béèrè question lórí gbogbo nǹkan yẹn ṣùgbọ́n bàbá mi ò jẹ́ kí n fi egbò ilé wo egbò ilé àbá náà ṣe máa ń sọ ṣòye yín mo kẹ́kọ̀ọ́ níta bọ́ mo kẹ́kọ̀ọ́ níta ìta ni mo ti kọ́ gbogbo ìmọ̀ tí mo ní nípa òòṣà ṣùgbọ́n bàbá mi ló wá bá mi crown ẹ̀ ọ̀fọ̀balẹ̀ ṣòye yín pé òkè pẹ̀lú gbogbo tó lọ kọ́ńtà bó ló ṣe rí bó ló ṣe jẹ́ bó ló ṣe gbé bó ló ṣe gbà ṣòye yín so débi àwọn tí ò tún wá ní more knowledge ẹ mọ̀ àwọn míì wà tó jẹ́ yín pé wọ́n mọ̀ nípa kíní wọn ò ní wà àwọn míì ní wà wọn ò mọ̀ nípa kíní àwọn míì ní méjèèjì so gbogbo ẹ̀ náà bá mi gbé so bí mo ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò mi nìyẹn. táwa gan ni Yemoja. tí a bá ń sọ nípa Yemoja àgbàlagbà òrìṣà òun ni Yemoja bí Ọbàtálá bó ṣe jẹ́ bàbá fún gbogbo àwọn òrìṣà pátápátá bẹ́ẹ̀ ni Yemoja ló jẹ́ àgbàlagbà òrìṣà fún àwọn òrìṣà yòókù ẹ̀ mọ̀ pé Ọbàtálá wọn máa ń ní bàbá arúgbó Yemoja wọn máa ń kì í pé arúgbó odò tí ń jẹ egbò funfun bẹ́ẹ̀ ni one of our favourite food ní egbò tí wọ́n máa ń fún jẹ so tàbá dẹ̀ ń sọ bí àwọn ìyá abiyamọ tòótọ́ bí wọ́n ṣe ń guide ọmọ wọn bó ṣe ń yàn bó ṣe ń yanjú lóde ayé Yemoja ló kọ́kọ́ bẹ̀rẹ̀ torí abiyamọ ni òun ni ó ń guide àwọn òrìṣà yẹn wípé bẹ́ẹ̀ ṣe gbé leléyìí ẹ mọ̀ pé oníkálukú wọn ló ní mission lóde ayé báyìí lẹ́ṣetọ̀ tí gbogbo ẹ̀ á fi já sí ẹ̀ tá fi já sáyọ̀ tó fi máa wà tí gbogbo mission wọn fi máa wà accomplish so bí Yemoja bó ṣe bá wọn tọ́ nìyẹn so tá a bá ń sọ nípa abiyamọ tòótọ́ Yemoja òun ni ó ń jẹ́ bẹ́ẹ̀ òun ni abiyamọ àkọ́kọ́ lóde ayé. òòṣà ni àwọn méjèèjì ẹ mọ̀ pé kò sí supremacy láàrin àwọn òrìṣà yẹn gbogbo wọn máa ń work hand in hand ni ṣòye yín but attributes wọn yàtọ̀ àti their worship ó yàtọ̀ ní tó pa Yemoja àti Ọ̀ṣun papọ̀ òun ni odò òòṣà omi làwọn méjèèjì ní tó pa wọn papọ̀ nìyẹn then bá ṣe ní attribute àwọn òrìṣà yẹn tó bẹ́ẹ̀ la tún ní oríṣiríṣi ìtàn tó rọ̀ mọ́ oníkálukú a gbọ́ nínú ìtàn kan pé Yemoja jẹ́ ìyálé fún Ọ̀ṣun torí Yemoja ló bí Ṣàngó ṣòye Yemoja ló bí Ṣàngó ṣòye yín nísìnyìí so ó jẹ́ ìyá fún ìyọkọ fún lọ́nà ọbẹ̀ yẹn ṣòye yín sìn torí Ọ̀ṣun ó fẹ́ Ṣàngó so Yemoja tó wá jẹ́ ìyálé fún Ọ̀ṣun torí pé wọ́n jọ tún fẹ́ ọkọ kan náà wọ́n jọ fẹ́ Ògún ṣòye yín nísìn wọ́n tún jẹ́ ọ̀rẹ́ àtọ̀rẹ́ lọ́nà bí kan so ara àwọn attribute wọn nìyẹn so. ṣùgbọ́n kí ní kan lè yà mí lẹ́nu tí èèyàn bá rí wọn máa ní tí bóyá èèyàn rọmọ kan tó rẹwà àbí bí
èèyàn kan pupa wọn ní ó ṣe dàbí Iyemoja àbí kan lọ́mọ mi àbí kan ní nǹkan kan èèyàn bá rẹ̀ jà kan wọn ní Iyemoja lẹ́jà yìí kí lẹ́jà ní sí pẹ̀lú Iyemoja. wọ́n tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa Iyemoja ẹ̀mọ̀ pé tá a bá máa tún Iyemoja á sọ pé yeye ọmọ ẹja ṣe yẹyin sìn yeye ìyá àwọn ẹja ṣe yẹyin nísìnyí ìtumọ̀ ẹ̀ ní pé kò ń ṣe pé ẹja gangan ni ṣe yẹyin ṣùgbọ́n Iyemoja ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ó bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ àbí ṣé èèyàn lè ka iye ẹja tó wà ní odò so ìtumọ̀ ẹ̀ nìyẹn àwọn èèyàn ò mọ ìtumọ̀ ẹ̀ ìpè yèyé tó bímọ tó pọ̀ tí kò ṣeé kà oní yèyé ọmọ ẹja oní Iyemoja ṣóyè oríṣiríṣi ọ̀nà là ń gbà bọ́ ṣe ń bọ gbogbo òrìṣà yòókù bọ̀ tó yàtọ̀ ó ní pé àwọn nǹkan tí ó mọ̀ jẹ bí ègbò ni o tó bá jẹ́ àsìkò tí oúnjẹ ṣu ni o á fún lásàrò jẹ ṣe yẹyin oúnjẹ tù kí lẹ́mí. bó lẹ ṣe máa ṣìkò kọ̀ọ̀kan pé àsìkò yìí iṣu nígbà àsìkò ilé ègbò nígbà. ẹ mọ̀ náà kò ń ṣe pé ẹ mọ̀ pé nísìnyí iṣu tuntun ti jáde gbogbo àwọn ṣe rí iṣu tuntun tó jáde yẹn àfi máa ń pẹ̀lá sídìí òòṣà ni láti fi tọrọ ohun tuntun lọ́wọ́ òòṣà ẹ máa rí pé kò ń ṣe Yorùbá nìkan ló ń ṣe ọdún iṣu tuntun àwọn Ìgbò ń ṣe àwọn Haúsá ń ṣe so kò ṣe àwa nìkan là ń ṣe ó ní láti fi pẹ̀lá láti fi tọrọ ohun tuntun lọ́wọ́ òòṣà wa ìtumọ̀ ènìyàn tí wọ́n fi máa ń pẹ̀lá sídìí òòṣà ṣe yẹn sìn but anytime any day náà lè bọ òòṣà Iyemoja kò sígbà tí wọn ò lè bọ but wọ́n máa ń ní ẹ mọ̀ pé àwọn òòṣà wọn dàbí èèyàn bíi tiwa ni tó jẹ́ pé a máa ń ní favourite food and drinks ṣe yẹn sìn bẹ́ẹ̀ gẹ́gẹ́ làwọn náà ṣe ní pé òkè nǹkan tí mo mọ̀ jẹ jù rèé nǹkan tí mo mọ̀ ṣe jù rèé ṣe yẹn nísìnyí so ara àwọn nǹkan tí wọ́n mọ̀ jẹ yẹn tí wọ́n mọ̀ mu yẹn òun la máa fi ń ṣe ìpèsè fún wọn. kí wàá lè wọ ọmọ Iyemoja. tó bá jẹ́ oní Iyemoja ò gbọ́dọ̀ máa sin ajá. ò gbọ́dọ̀ sin ajá. bẹ́ẹ̀ ni tó bá jẹ́ oní Iyemoja ò gbọ́dọ̀ máa sin ajá nínú ilé tó bá jẹ́ oní Iyemoja ó ń jẹ yánrin. oúnjẹ yánrin. ọlọ́sùn bẹ́ẹ̀ ni àwọn ọlọ́sùn ló ń jẹ yánrin ṣòye yín nísìnyí tó bá jẹ́ ìwọ́pọ̀ kò ká ṣàfihàn bẹ́ẹ̀. mo rí bí alẹ́ lẹ́yìn máa ń sọdún Iyemoja tí kìnìún di àbájọ. àṣọdún Iyemoja lálẹ́ o alẹ́ kọ́ là ń ṣọdún Iyemoja o ọjọ́ 17 la fi máa ń ṣọdún Iyemoja àṣekágbá yẹn ò ní pé kí àwọn èèyàn ó jẹ́ night of healing night of celebration ṣòye yín night of prayers ìpè táwọn èèyàn bá wá ẹ̀mọ́ àwọn èèyàn tó bá wá celebrate pẹ̀lú wa oníkálukú òun ló ní ìṣòro títí ẹ̀ tó dẹ̀ pamọ́ fún un a nígbàgbọ́ pé tó bá di ìgbà náà Olódùmarè máa ń gbẹnu àwọn ikọ̀ òòṣà yẹn láti fi ríran sí àwọn èèyàn tó bá ń bọ̀ ṣòye yín sẹ́ láti fi ríra wọn láti fi ríran sí àwọn èèyàn ibi tó bá kù sí nínú ọ̀rọ̀ wọn ṣòye yín nísìnyí. sógun lè bá rí gbogbo tẹ̀ ń rí sógun sì ń ṣe ní tòótọ́. tó Olódùmarè dẹ̀ ṣe ìyanu tógun ṣe tán dẹ̀ ń dúpẹ́ ayọ̀ tó bá dààmú ọdún ṣòye yín nísìnyí fat kó tó dààmú ọdún gan làwọn èèyàn ti máa dúpẹ́ pé àwọn dúpẹ́ àwọn mọ̀ lóore o nǹkan tán ní káwọn ṣe táwọn dẹ̀ ṣe torí ọ̀tọ̀ ni kí wọ́n sọ nǹkan fún yín pé kẹ́ ẹ ṣe kẹ́ ẹ comply ṣòye yín nísìnyí torí títí tara tiwọn kì í ṣe torí tara tiwa kò ṣe torí ìjẹ́ títí wa torí tara sí wọn so àwọn tó bá fẹ́ gbọ́ wọn á gbọ́ Olódùmarè á dẹ̀ jẹ́ kán dúpẹ́ ayọ̀ wọn á dúpẹ́ ìdùnnú. kí n tó yọ̀ǹda ni mo rí pé ẹ̀yin nìkan ni ó dà pé ẹ̀ ń dá ọdún yìí ṣe tábà wo ọdún Ọ̀ṣun gbogbo èèyàn nígbà máa ń wá káàkiri àgbáyé ṣùgbọ́n Iyemoja kò tí ì di àtẹ́wọ́gbà tó bẹ́ẹ̀ kí nìdí èyí. wá ní agbára lọ́wọ́ Olódùmarè òòṣà Iyemoja yìí á di àtẹ́wọ́gbà ó máa go global wọ́n ní pé ẹ̀mọ́ tí a bá tí tún ti lè ṣe ṣòye yín kò lè bọ́ síta àkàtìlé bẹ̀rẹ̀ ẹ̀nà káwa náà kàn ti rí gbogbo ìgbìyànjú wa bó ṣe rí ẹ̀yẹn wo irú Ọ̀ṣun Òṣogbo nísìnyìí tí ó bá ń ṣe torí Susan Wenger ló jẹ́ kó di mímọ̀ káàkiri gbogbo àgbáyé òun ló gbé wọ UNESCO wọn àti ọkọ ẹ̀ ló gbé wọ UNESCO ló gbé wọ everywhere tó fi di àtẹ́wọ́gbàdé níyìn so àwa náà nígbàgbọ́ yín pé lágbára lọ́wọ́ Olódùmarè yóò ṣe dáadáa fáwa náà
báwọn òòṣà yìí dẹ̀ ṣe ń rí i pé à ń gbé àwọn ga à ń gbé wọn níyì kò sí tí wọn ò lè ṣe bidánbidán náà sọ̀rọ̀ wọn so wọ́n á ṣe ọdún ìbidánbidán. Ìgbà wo lọ́dún yìí máa ń bọ́ sí lọ́dọọdún ṣó nígbà kan pàtó? bẹ́ẹ̀ ni tí October ló máa ń bọ́ sí bẹ́ẹ̀ ni October ló máa ń bọ́ sí. àlejò mi kí ló ń darí kí ló ń jẹ́ ìbàdàn gbogbo àwọn tí àwọn náà ń ṣe iṣẹ́ yìí àbí gbogbo àwọn táwọn náà jẹ́ onídẹ̀ẹ́dẹ́ káàkiri àgbáyé tí wọ́n ń wà lórí ètò yìí kí ni ìmọ̀ràn tẹ̀lé fún wọn kí n tó yọ̀ǹda yìí? ìmọ̀ràn tí èmi ní fún gbogbo àwọn tí a jọ ń ṣiṣẹ́ yìí ni pé Olódùmarè á túbọ̀ máa fún wọn ní okun àti agbára láti máa gbé àwọn òòṣà yìí láti máa gbé lárugẹ. Èmi ní pé kí wọ́n má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kó wà nínú gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe. Gbogbo alárí ń pé àwọn èèyàn wa pé wọ́n ti brainwash àwọn èèyàn wa, wọn ò jẹ́ kí wọ́n mọ ìwúlò, wọn ò jẹ́ kí wọ́n rí àǹfààní tó wà nínú nǹkan tí wọ́n ní débi pé ọ̀tọ̀ tún nìyẹn o kéèsì kan tún nìyẹn o kéèsì kan tún nìyẹn ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò ń ṣe àwọn àsáwọ̀ ni mò ń bá sọ o àwọn tó jẹ́ gidi nínú wa ni mò ń bá sọ o ni mò ń bá sọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí torí àwọn tó jẹ́ gidi nínú wa òun náà ni wọ́n á máa kó ipa láti make sure pé ok àwọn eléyìí àsáwọ̀ ni wọ́n kí wọ́n ṣọ́ra pẹ̀lú àwọn eléyìí kí wọ́n ṣọ́ra torí àwọn àsáwọ̀ yìí ti pọ̀ jù nínú ìṣẹ̀ṣe tí ò jẹ́ kí àwọn èèyàn mọ òótọ́ yàtọ̀ sí irọ́ mọ́ so ṣe wá rí àwọn tó wá jẹ́ àsáwọ̀ yìí wọ́n ti ń jẹ́ kí àwọn tó jẹ́ gidi nínú wa kán máa ní ìrẹ̀wẹ̀sì ọkàn nínú nǹkan tí wọ́n ṣe torí ó dàbí pé wọ́n ti fẹ́ mọ gbé ògo fún àwọn ju àwọn tó mọ̀ nípa ẹ̀ lọ wípé ṣùgbọ́n kí wọ́n jọ kí wọ́n má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kó wà nígbà tó ṣe jẹ́ wọ́n máa ní pé ríranran yín wá kọ́ la rán wa àṣẹ́dọ̀wọ́ ẹni tó rán wa ṣe yẹ yín sí yín kò ń ṣe pé wọ́n pera wọn sínú ẹ̀ wọ́n rán wọn ni wọ́n fi rán wọn ni ṣe yẹ yín nísìnyí pé kí wọ́n jọ kí wọ́n túbọ̀ máa jẹ́ kí a máa gbé kíní ìga kó má ní ìrẹ̀wẹ̀sì ọkàn rárá torí àwa la lè ṣe à lè jẹ́ kí àwọn tí wọ́n ń wá láti wá máa sọ story wa fúnra wa láti àwa láwa in the position ní pé ká máa guide wọn pé bó ṣe ń ṣe bó ṣe ń ṣe bó ṣe ń ṣe lélẹ̀ so a gbọ́dọ̀ wà nípò yẹn náà kó má jẹ́ ká rí wa bí ojo káwa náà máa bọ́ síta ká lè jẹ́ kí àwọn èèyàn kan rí òótọ́ tó wà nínú ìṣẹ̀ṣe yìí. kí wàá lọ̀rọ̀ tẹ̀lé fáwọn àṣàwọ̀ ọ̀bẹ yìí àwọn àṣàmẹ́gun. wẹ́ èmi ò ní mọ̀ ṣe láti ṣe ṣùgbọ́n èmi mọ̀ yìí pé òòṣà dàbí ìwà ni ṣóyé. wọ́n ń ṣètò lọ́wọ́ àbá rẹ̀. ṣé ẹni tó ń ṣe. Okay. gbàbẹ̀ yẹn lọ gbàbẹ̀ yẹn.